Ògúnrótìmí Olúwadámisí Olúbùnmi tó ń ṣọjọ́ bí ẹ lọ́wọ́lọ́wọ́ ló ní kí n máa sọ wípé onídùúró mi ẹ ṣeun o, onídùúró mi ẹ ṣeun o, tó bá jẹ́ ènìyàn ló dúró ni wọ́n á ti máa sọ̀rọ̀, tó bá jẹ́ ènìyàn ló dúró ni wọ́n á ti sá lọ, tó bá jẹ́ ènìyàn ló dúró ni wọ́n á ti máa ṣàwáwí. Onídùúró mi ẹ ṣeun o. Ọ̀gẹ́fìlà Ayọ̀dèjì mo tún dé, mo fẹ́ kọ dídùn erin ewì sétí aráyé. Ilé olóríire tí ń ṣọjọ́ bí lónìí ni ẹ tẹ̀lé mi ká lọ. Ògúnrótìmí Olúwadámisí Olúbùnmi ni mò ń wí. Ojú rẹ̀ tún ti rọ́dún tuntun, mo kí ọ kú oríire. Bẹ́rẹ̀ bá dèrè alẹ́ ọmọ wẹ́wẹ́ ní kẹ́ ẹ jẹ́ ká fèrè alẹ́ fún. Bẹ́rẹ̀ bá wá dèrè àyàn ẹ jẹ́ kọ́ ọmọ aláyàn ó lùlù. Bẹ́rẹ̀ bá dèrè àròyé ká gbé gbogbo rẹ̀ fáwòko. Bẹ́rẹ̀ bá wá dijú ọpẹ́ ká pe Mr. Ògúnrótìmí Olúwadámisí kó gbọ́wọ́ ijó gẹ́gẹ́ sọ́ba oníbùọrẹ́. Mr. Ògúnrótìmí ọlọ́jọ́ bí òní tí ń ṣọjọ́ karùndínlọ́gbọ̀n nínú oṣù karùn-ún ọdún 2021. Mo bá ọ yọ̀ o kú oríire, kọ́ba mímọ́ má padà lẹ́yìn rẹ. Olúwadámisí ló ń jẹ́ kédùmàrè ó dá ọ sí tọmọtọmọ. Ó ti ṣọdún èyí Mr. Olúbùnmi, kórí jẹ́ kó o mà mọ́dún. Òní kánjú kú, òní dẹni táyé ń fi pósí àtàṣọ funfun ta lọ́rẹ. Ọdún tó ṣe lónìí Mr. Olúbùnmi kó máa pèrè wá fún ọ, kó o máa lówó mówó, kó o máa lọ́lá mọ́lá. Àníkún owó, àníkún ire gbogbo látọ̀dọ̀ Olúwa ọba. Mr. Ògúnrótìmí Olúbùnmi Olúwadámisí, Daddy Precious, Daddy Promise, Daddy Praise. Gbogbo àwọn ọmọ alálùbáríkà tọ́ba òkè fún ọ tó ní fojú sọkún ìkankan nínú wọn. Gbogbo wọn ló ní kí n kí ọ kú oríire. Wọ́n ní happy birthday bàbá wọn, kọ́ba òkè jẹ́ kó o tún ṣe púpọ̀ lókè èèpẹ̀. Olúwa bá ti sọ̀rọ̀ nípa tirẹ̀ nínú ìwé mímọ́, ó ní búburú kan kì yóò ṣubú lù ọ́, bẹ́ẹ̀ sì ni àrùn karùn kì yóò súnmọ́ ìtòsí rẹ. Ẹ̀mí gígùn ni bàbá tún sọ pé òun ó fi ta ọ́ lọ́rẹ lórí ilẹ̀ èèpẹ̀. Mrs. Àjọkẹ́ Adéfúnkẹ́ ló tẹ Ọ̀gẹ́fìlà Ayọ̀dèjì lórí aago tolóńtoló. Ológẹ́fìlà Ayọ̀dèjì ọ̀jọ̀gbọ́n akọrin kéwì pèdè àràbí ẹni jẹ̀kọ́ yangan. Ó lónìí lọ́jọ́ ìbí Mr. Ògúnrótìmí Olúwadámisí Olúbùnmi. Ó ní kí n bá òun kọ dídùn nínú orin ewì kí ọlọ́jọ́ ìbí kú oríire. Ẹni bá mọyì wúrà ló yẹ ká tà á fún. Ó ní Mr. Ògúnrótìmí ṣe èèyàn rere. Gbogbo ẹbí pẹ̀láwọn ọ̀rẹ́ pẹ̀láwọn alájọgbé pátápátá ni wọ́n ń kan sàdánkátà. Ǹlẹ́ o ọmọ wọn ló sì àṣìṣe, ọmọ ẹlẹ́gbẹ̀rin wo, ọmọ amẹ́rùkọ́ ọdẹ bọ́ọ̀ ní sàálà. Ẹ̀yin gangan lọ máa múdà sílẹ̀ fogun ẹnu pani. Ta ni ó ṣàìmọ̀ àkúkú bẹ́ni lórí mọ̀yá jogun ẹnu lọ. Mrs. Àjọkẹ́ Adéfúnkẹ́ ní kí n túbọ̀ òun kì ọ́ délédélé nílé bàbá rẹ̀ tá a gbé bí ọlọ́mọ. Ǹlẹ́ o mọ ègbòmọ̀gbò mọ̀nà, mọ abúbamọ̀sẹ̀ rírí ṣe é bíráyé nínú. Èjì wèrè ìṣá ọgbọ́n ni. Ẹ̀yin gangan lẹ́ni bàbá ẹgbẹ́ mẹ́ta nílé bàbá rẹ̀ tó bí ọlọ́mọ. Ọ̀kànlí páàdì, ọ̀kànlí CAC, ọ̀kànlí Methodist. Ọmọ aláyànmọ̀gùn èrò, mọ ehó hàn mọ wá mọ ẹkùn. Ẹ̀yin gangan lọmọ olúlu òfẹ́ ó tú. Àwọn bàbá yín ń tòlú ni wọn kì í bá. Àwọn bàbá yín ń tòlú ni wọn kì í ṣàbàlújẹ́ nílé tá a ti bí ọ. Ẹ̀yin gangan lọ máa mú dídùn parí ọmọ wá ẹni ọ̀gẹ̀dẹ̀ so gbàgídígbà gan. Ọ̀ni ọmọ tẹ́jì ọ̀mú bí kan ṣoṣo, ọ̀ni ọ̀kan yá ń bá rì. Mr. Ògúnrótìmí Olúwadámisí Olúbùnmi mo kí ọ kú oríire. Ó ti ṣọdún ọdún yìí ná o. Àìní wá ṣàmọ́dún kọ́ba òkè má jẹ́ kó yà lọ́dẹ̀dẹ̀ rẹ. Ẹnìkan kì í bá wọn káṣí láì gbó, òní kánjú rọ̀rùn alákejì. Mrs. Àjọkẹ́ Adéfúnkẹ́ ló bẹ Ọ̀gẹ́fìlà Ayọ̀dèjì níṣẹ́ o, kì í ṣe pé mo dáṣẹ́ gẹ́. Ó ní kí n bá òun kì ọ́, kí n bá òun kì ọ́, kí n bá òun kì ọ́ délédélé, kí n bá òun fọpẹ́ f'Olúwa ọba lórí rẹ̀. Àṣèyí ṣàmọ́dún o, Daddy Precious, Daddy Promise, Daddy Praise. Ìgbà ọdún kan ni lókè èèpẹ̀.